ni mo ṣe kádàrá lélẹ́yìí àbí bá a ṣe kọ́. ìfẹ́ mi àkọ́kọ́ wọn lá ò lè fẹ́ àwa wípé ọmọ bàbá ni wá ìwà ayé wo lè mi wá o. ta ni mo ṣe kádàrá lélẹ́yìí àbí bá a ṣe kọ́. ìfẹ́ mi àkọ́kọ́ wọn lá ò ní fẹ́ àwa wípé ọmọ bàbá ni wá ìwà ayé wo lè mi wá o. ọjọ́ wo ni mo tó fẹ́ pàdé ẹni tága bí mi ìtura alámọ̀gádé ṣé tọrọ tútù tó máa ń bá mi sọ ni àbí tìfẹ́ òtítọ́ tí mo rí lára ẹ̀ sí mi. ó wà lọ sí ibi tù yónú tèmi lọ́rùn. ta ni mo ṣe kádàrá lélẹ́yìí àbí bá a ṣe kọ́. ìfẹ́ mi àkọ́kọ́ wọn lá ò lè fẹ́ àwa wípé ọmọ bàbá ni wá ìwà ayé wo lè mi wá o. ta ni mo ṣe kádàrá lélẹ́yìí àbí bá a ṣe kọ́. ìfẹ́ mi àkọ́kọ́ wọn lá ò ní fẹ́ àwa wípé ọmọ bàbá ni wá ìwà ayé wo lè mi wá o. ọjọ́ wo ni mo tó fẹ́ pàdé ẹni tága bí mi ìtura alámọ̀gádé ṣé tọrọ tútù tó máa ń bá mi sọ ni àbí tìfẹ́ òtítọ́ tí mo rí lára ẹ̀ sí mi. ó wà lọ sí ibi tù yónú tèmi lọ́rùn àfàìmọ̀ kémi gangan àfàìmọ̀ kémi gangan kí n má fi ìrònú pa mi. ta ni mo ṣe kádàrá ta ni mo ṣe lélẹ́yìí àbí bá a ṣe kọ́. ìfẹ́ mi àkọ́kọ́ wọn lá ò ní fẹ́ àwa wípé ọmọ bàbá ni wá ìwà ayé wo lè mi wá o. òṣè nìkan ayé rẹ̀ jẹ̀ ló wá. òṣè nìkan ayé rẹ̀ jẹ̀ ló wá. má fi ronú para rẹ̀ ṣọ́bíṣọ́rí mẹ́jà ni ìwọ nìkan ní lọ́wọ́ mi mi ò fẹ́ fojú sunkún ẹ̀. òṣè nìkan ayé rẹ̀ jẹ̀ ló wá. má fi ronú para rẹ̀ ṣọ́bíṣọ́rí mẹ́jà ni ìwọ nìkan ní lọ́wọ́ mi mi ò fẹ́ fojú sunkún ẹ̀. torí mi ò lè rí iná nílẹ̀ kí ní kókó sí azan ṣògbọ́. mi ò lè rí iná nílẹ̀ kí ní kókó sí ọmọ ìdùnnú ṣògbọ́. ojú ẹ ò ṣáàfọ̀ o kì í ṣọmọ kékeré. níbo ló ti gbọ́ rí pọ́mọ bàbá méjì wọ́n fẹ́ra wọn wà láì kó lè ṣẹlẹ̀. afárá ní kí a mọ̀ ta ká lọ sórí tábìlì mo ti gbóúnjẹ sílẹ̀ kó wá lọ jẹun má fi ronú para ẹ ṣàrà ẹ gírí kó wẹ́ lómi ìfẹ́ ó dẹ̀ mọ̀ pé ibi inú mi ò dáa tí n bá lọ bínú tí n bá bínú tán mi ò dẹ̀ fẹ́ bínú má lọ rí ọ̀dà side mi ni mo fi kìlọ̀ fún ẹ ọmọ mi. òṣè nìkan ayé rẹ̀ jẹ̀ ló wá. má fi ronú para rẹ̀ ṣọ́bíṣọ́rí mẹ́jà ni ìwọ nìkan ní lọ́wọ́ mi má jẹ́ kí mi ò bàbá fẹ́ fojú bínú sunkún tán. ẹ̀. ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó ra ó lóyún mi fóṣù mẹ́sàn-án ó pọn mi fọdún mẹ́ta. ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó ra ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. ó lóyún mi fóṣù mẹ́sàn-án ó pọn mi fọdún mẹ́ta. ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. lóòótọ́ ẹ̀yin lẹ bí mi mi ò jẹ́ kó sí yín lẹ́nu. lóòótọ́ ẹ̀yin lẹ bí mi mi ò jẹ́ kó sí yín lẹ́nu. ẹ ò lè rí iná nílẹ̀ kẹ́ni kí n kó sí but mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò yí sí rárá láti gbé kúrò lára. mo ti gbọ́ ọmọ mi ò ní ronú mọ́. àṣàrà gírí kílẹ̀ gbé sórí tébù ẹ jẹ́ ká lọ jẹun ẹ̀yin náà ẹ rẹ́rìn-ín sí mi. ilé ayé yìí nǹkan ní ṣá ẹ wo tí bàbá mi dà sílẹ̀ yìí wọ́n fi tiwọn kó bá mi ìyẹn ò rí mi bí.
dákun foríjì mi Sàràdìrí ọlọ́run á ṣe èyí tó dáa ọkọ̀ alálùbáríkà lọ́lọ́run á bá mi fún ẹ àti wípé dókítà sọ pé kó rọra pariwo láti jẹta kò nílò ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ kò nílò ṣẹ̀ṣẹ̀ lajú. láì wá ìdùn amú ẹ lára dá. ìṣẹ́jọ́ mi Mistura ó bára ló gbà bẹ́ẹ̀ lọ jọ̀wọ́ má ṣe bínú. Assalamu alaikum wa rahmatullahi wa létí roma ṣé mo wà nílé. ọ̀gbọ̀n sálámù ẹ mọ àwọn ẹ̀ ọ́ àṣàbí bàrí ti dé ẹkú bá mi nílé. inú dé tẹ wá ṣe báyẹn aránṣẹ́ sí yín náà ọmọ yín Mistura ó fẹ́ ṣe introduction àórí yín níbẹ̀ kó bójú mu rárá. Ẹ má bínú sí Roma nítorí Ọlọ́run níbẹ̀ ṣùgbọ́n kì í ṣẹjọ́ mi mo lọ sí ìlú London mo gbàbẹ̀ lọ Malaysia iṣẹ́ adé ló gbé mi débẹ̀ èyí ló fà sábàbí tí mi ò fi sí nílé. Ẹ̀gbọ́n náà Mistura ń gbọ́ yẹ kó jáde sí mi àbí kò sí nílé mi. Mistura ó gbọ́ yẹ kó jáde sí mi àbí kò sí nílé mi. Nítorí pé mo jẹ́rìí Àlámọ̀kẹ́ Mistura mi tó bá jẹ́ ọ̀bẹ nílé tó bá ti gbóhùn mi ó yẹ kó jáde sí mi. àṣàbí bàrí ti dé ẹ jẹ́ ká máa dákẹ́ ó kú wà lọ́sibí tàlàtàrí nǹkan tó ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ gan-an ẹ dákun ẹ jẹ́ ń gbọ́. Nǹkan kan kò gbọ́dọ̀ ṣọ́mọ mi Àlámọ̀kẹ́ Adé ọmọ àbúrò mi nǹkan kan ò gbọ́dọ̀ ṣe é. arábìnrin kan tí mo fún lóyún ìgbà tá a parí ẹ̀kọ́ wa ta lọ ṣàgùnbánirọ̀ tí mo ní kó ṣẹ́yún àṣé kó ṣẹ́yún ọjọ́ introduction làṣírí tú ara mi ọkọ tí Mistura fẹ́fẹ́ àṣé mi wálé sí Roma ní bàbá tó bí lọ́mọ. Níbo lẹ ti gbọ́ rí kọ́mọ bàbá méjì wọ́n ń fẹ́ ra wọn sílé ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ o. Ẹ jẹ́ ká lẹ́yọ̀rọ̀ lọ́nà ká wá fàbọ̀ mẹ́rin yẹ ẹ jẹ́ ká lọ sílé ìwòsàn ká lọ́wọ́ Mistura mi àṣírí kan ń bẹ lọ́wọ́ mi kò yẹ kí n tú ṣùgbọ́n mi ò fẹ́ fojú sunkún Mistura. Mistura ó gbọ́ yẹ kó jáde sí mi àbí kò sí nílé mi. ọmọ dùnnú kí ló ń ṣẹlẹ̀ ọmọ dùnnú kí ló ń ṣẹlẹ̀ mo gbọ́ wípé òun ń ronú. ṣòwájọ́ ọmọdé ní Hasan ṣòwájọ́ ọmọdé ní ó sì ń hùwà bí ọmọ àgbékọ̀rùn roko ṣòwájọ́ ọmọdé ní. Ṣòwájọ́ ọmọdé ni ó sì ń hùwà bí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí sáyé. Ṣòwájọ́ ọmọdé ni. Kọ́símù Adélékè ọmọlá ìmọ̀ràn mi fún ẹ Àsánì ìmọ̀ràn mi fún ẹ kò sára gírí má ronú mọ́ ọ̀rẹ́ mi ìmọ̀ràn mi sí ẹ ṣògbọ́. Ṣòwájọ́ ọmọdé ni. Ṣòwájọ́ ọmọdé ni ó sì ń hùwà bí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí sáyé. Ṣòwájọ́ ọmọdé ni. ọmọlá Kọ́símù kò sẹ́ni tá ṣe tí ò ní dùn ó túraká ọ̀rẹ́ mi ṣògbọ́. Ṣòwájọ́ ọmọdé ni. ṣòwájọ́ ọmọdé Hasan túra Ṣòwájọ́ lọ́wọ́. ọmọdé ni ó sì ń hùwà bí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí sáyé. Ṣòwájọ́ ọmọdé ni Hasan ṣòwájọ́ ọmọdé ni ó sì ń hùwà bí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí sáyé o. Ṣòwájọ́ ọmọdé ni sọ fún mi. Ṣòwájọ́ ọmọdé ni. Ẹ bá mi bẹ̀ o. Ṣòwájọ́
àdúrà tí mò ń gbà ìlà yìí ti mú wọlé àṣẹ o. Màmí Mẹ́ríàmù àkíkí aládùúkẹ́ o. Ọmọ ńlá kọ́ sí wọn ẹ fọ̀rọ̀ sílẹ̀ fa o. Kò sí ronú nílẹ̀ ẹ̀gbọ́n mọ́ mi mistura kan ṣẹ̀dé láti London. Wọ́n pè pàdé lówùrọ̀ ọ̀la mo fẹ́ kájọ débẹ̀ ká lọ fọ̀hún tán fẹ́ wí. àlà ìwọ lọ́ba foríjì dákun jọ̀wọ́ foríjì gbogbo wa. àlà ìwọ lọ́ba foríjì dákun jọ̀wọ́ foríjì gbogbo wa. àlà ìwọ lọ́ba foríjì dákun jọ̀wọ́ foríjì gbogbo wa. àlà ìwọ lọ́ba foríjì dákun jọ̀wọ́ foríjì gbogbo wa. orúkọ tèmi alájàmọdé nọtò àṣàbí bàrí ti dé. London based ni mí ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń wálé. èmi lẹ́gbọ́n yá mi súra ìfún mo ṣẹ̀ṣẹ̀ dé láti Canada ní gbogbo lé pátá ni mo kí. ohun tí mo fi pè pàdé lórí ọ̀rọ̀ mi súra ni àtọmọ ìdùnnú ẹni tí ìfẹ́ ewé bá ti dàlà òmùrin àmọ́ kó lè gidi gan káwọn méjèèjì kí wọ́n máa ronú para hàn ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ yìí. àlà ìwọ lọ́ba foríjì dákun jọ̀wọ́ foríjì gbogbo wa. ṣẹ́rí mi súra tèmi ní success àlàmọ̀ kẹ́hàdé. ìṣọmọ fújì zero ma ọmọ ẹ̀lú pàtọ́tì ni àṣàbí bàrí ti dé ẹbí mi báwo ló ṣe jẹ́. ìgbà tàbúrò mi bímọ tí mo lọ kí sọ́sibítù ló wá sọ fún mi pé àǹtí mi ara ń lòun òun lè sọ kó máa yá àǹtí mi kò lọ pẹ́. àṣírí kan ń bẹ ní ọwọ́ òun tóun fẹ́ fi sí mi lọ́wọ́. nígbà tó ń wà nìbàdàn òun àtàkọ́tì làwọn jọ ń fẹ́ra wọn. olóhùn lóyún òun lóyún oṣù kan pẹ̀lú kú wá 40 but ẹ̀lú kú ó mọ̀. oyún ọjọ́ yẹn lòun gbé fún Síròmà torí Síròmà lówó ṣùgbọ́n kò bímọ. ṣètìwárí pé tèmi ní success àtọmọ ìdùnnú wọ́n lè fẹ́ra wọn àtọkùnrin àtobìnrin ó jọ wà lára wa ní kọ́lọ́hún máa ṣọ́ wa. àlà ìwọ lọ́ba foríjì dákun jọ̀wọ́ foríjì gbogbo wa. obìnrin máa burú. ajá wádé Babátúndé aláya mẹ́rin owó bàbá Sanchez ọmọ mi Abọ́ládé ajá ojú mi o. alóbìnrin máa burú ikú lóbìnrin ọ̀dàlẹ̀ lóbìnrin kọ́lọ́hún ọba dákun má ṣe jẹ́ ká kú sétè obìnrin. obìnrin máa burú obìnrin máa burú ọ̀dàlẹ̀ lóbìnrin ọ̀dàlẹ̀ ni wọ́n ọlọ́run ọba dákun má ṣe jẹ́ ká kú sétè obìnrin. àṣẹ balọ̀balọ̀ àṣàbọ̀ ń bọ̀ wá. àfọ̀tì àṣẹ balọ̀balọ̀ àṣàbọ̀ ń bọ̀ wá o. ìṣẹ̀lẹ̀ tó kọjá lọ láàrin ní súrà adéròhùn àmọ̀kẹ́ adé àtọmọ ìdùnnú Hasan Igode son of this man. àwọn obìnrin inú wa àwọn ọlọ́kùnrin ò dáa. wọ́n láwa ọkùnrin burú. èyí tó ṣẹlẹ̀ yí ara mi kí ni kápá àwọn obìnrin. Àjàó Àtọ́tì ọba jíwèrè. aláya mẹ́rin ẹ̀rù ráyé mi bí. aṣọ́mọ mi ní nísúra Adéròhùn àtòrí kan ṣe kan ọlọ́bọ̀lọ́ òun. obìnrin máa burú. Àjàó wádìí o. ikú lóbìnrin ọ̀dàlẹ̀ lóbìnrin
fàdí mi màmá bínú tí mo bá ṣe o. ìṣirò màmá bínú Àlàbí Adé arápájà tí mo bá ṣe o. òtítọ́ ni ìyá mi súrà ló sọ fún mi pé kí má jẹ́ kó mọ̀ pé a ti fẹ́ ra rí. ṣùgbọ́n kò sọ fún mi tẹ́lẹ̀ ní ló fà sábà bí confusion yìí o. ọ̀rẹ́ mi màmá bínú tí mo bá ṣe o. Àlàbí mi màmá bínú ìṣirò màmá bínú tí mo bá ṣe o. èmi mọ̀ lọ́lọ́pẹ́ òwe èmi mọ̀ lọ́lọ́pẹ́ òwà ayé ẹ bá mi dúpẹ́ ó tí mi ò wáyé asán. tó bá jẹ́ wípé Mariam Àkìkí ó ti sẹ́yìn ọjọ́ sí níbo ni bá fojú sí ní ọjọ́ ẹ̀yìn ọlọ́run ó ṣe mo dúpẹ́ ọlọ́run tó jẹ́ kí wáyé asán. Àkìkí mo dúpẹ́ ìwọ ni mo dúpẹ́ fún ó ṣe mo dúpẹ́ ìwọ gangan ló yẹ kí n dúpẹ́ fún lọ́jọ́ èmi o. wàláhì mo ṣẹ̀ṣẹ̀ gbà ní wípé obìnrin burú Jésù ìyá mi súrà tí mo finú tán ẹ wo bí tó gbà yọ ẹ ò rí kóbìnrin burú ṣùgbọ́n ṣàkíkí ó ṣe mo dúpẹ́. gbogbo tó ṣẹlẹ̀ lókùyàn ọlọ́run àní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lókùyàn ọlọ́run o àtòrí nǹkan ṣe kan lọ́lọ́run ọba ìwà rẹ̀ ló pé torí kò sáṣe
tí kò bá pa wá kò sẹ́ni táyà wá kò sẹ́ni tó lè dá kàtà lọ́wọ́ àkìtì ló bá tán. Ìfẹ́ làkọjá òfin, ìfẹ́ làkọjá òfin, kò sóhun tó tó ìfẹ́ tòró la fi dáyé. Olólùfẹ́ mi, I love you so much. ọjọ́ ìgbéyàwó ọjọ́ ìdùnnú mà ní o. ọjọ́ ìgbéyàwó ọjọ́ ìdùnnú mà ní. ọjọ́ kan gbòógì mà ní nínú ayé ẹ̀dá. Mistura bá ẹ dúpẹ́ fọ́jọ́ ìyàwó ẹ̀ èyí tó sún métílé. Ọjọ́ ìgbéyàwó ọjọ́ ìdùnnú mà ní. Ọjọ́ kan gbòógì mà ní nínú ayé ẹ̀dá. Mistura kò bá ẹ dúpẹ́ ọjọ́ ìgbéyàwó ẹ̀ èyí tó sùn létílé. èmi alájà mọ̀rúfá ẹ̀yìn jù tẹ́bí wo lọ́jọ́ ọjọ́ yẹn gbọ̀ngàn àtọ̀ wà láì kùtùkù àrùn máa ṣe bẹ̀bẹ̀ lọ́jọ́ ọjọ́ yẹn gèlè tí máa wé gẹ́lẹ́nu sẹ́nu ni a máa jẹ́ kọ́ mọ̀ pé ọ̀rẹ́ ìyàwó ni wá kọ́lọ́hún má pa wá kó bá wa ṣe bí a ṣe ń fẹ́. Ọjọ́ ìgbéyàwó ọjọ́ ìdùnnú mà ní. Ọjọ́ kan gbòógì mà ní nínú ayé ẹ̀dá. Mistura kò bá ẹ dúpẹ́ ọjọ́ ìgbéyàwó ẹ̀ èyí tó sùn létílé. àmìrà mi ló tù àkọ́bí ọmọ ajífọ̀yà alágbèkẹ́ ọmọ oníkòyí ẹ̀ṣọ́ ni bàbá tó bí mi lọ́mọ. inú mi dùn gan Mistura mo bá ẹ dúpẹ́ wípé òun relé ọkọ wo lọ́jọ́ ọjọ́ yẹn wàá gbà kó lọ́rẹ̀ kan àkọ́bí ló ń jẹ àníṣe lọ́jọ́ ọjọ́ yẹn wọ́n á dá wa mọ̀ pọ̀rẹ́ ìyàwó ni wá gèlè tí máa wé àtàbí tápólì ni kọ́lọ́hún bá wa ṣe gẹ́gẹ́ bí a ṣe ń fẹ́. alámọ̀kẹ́ wo lọ́jọ́ ọjọ́ yẹn kó ló máa súpà gan-an lọ́jọ́ ọjọ́ yẹn àló máa bọ̀bù gan ọ̀rẹ́ ṣòdrọ́s mi ni máa dára rẹ̀ pẹ̀tẹ́. Ọjọ́ ìgbéyàwó ọjọ́ ìdùnnú mà ní. Ọjọ́ kan gbòógì mà ní nínú ayé ẹ̀dá. Mistura kò bá ẹ dúpẹ́ ọjọ́ ìgbéyàwó ẹ̀ èyí tó sùn létílé. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ṣeun mo dúpẹ́ alájà mọ̀rúfà ẹ̀yin jù táyébí alájà àmínà àkọ́bí ọmọ ajífọlọ́hún ṣèyà ẹ̀ṣẹ̀ kú àdúró tì mí tìǹà adé ayọ̀ òní tán nílé gbogbo ayé ìṣe tìǹà aṣojú ẹ̀mí mi ṣùgbọ́n tó bá dọ̀la ọ̀ ẹ dákun ẹ tètè dé o. Ọjọ́ ìgbéyàwó ọjọ́ ìdùnnú mà ní. Ọjọ́ kan gbòógì mà ní nínú ayé ẹ̀dá. Kò bá ẹ dúpẹ́ ọjọ́ ìgbéyàwó ẹ̀ èyí tó sùn létílé. Òní ni today na today ọjọ́ ìyàwó Mistura tèmi ní success àti Azani ọmọ ìdùnnú àwọn ọjọ́ ọjọ́ pé Ọlọ́run ò ṣeun. Òní ni today na today ọjọ́ ìyàwó Mistura tèmi ní success àti Azani ọmọ ìdùnnú àwọn ọjọ́ ọjọ́. orúkọ tèmi Lájí Sẹ́míù Adémọ́lá àṣàkùn ọjọ́ òní ọpẹ́ ní fún wa irú ayọ̀ báyìí kò ní tán ní ilé wa ẹja ṣe pápápá lórí lẹ́yìn yìí ìbádìpọ̀ tá a máa ṣe. ẹ̀yin ọ̀rẹ́ ìyàwó ẹ lọ mú ìyàwó wá ẹ̀yin ọ̀rẹ́ ọkọ náà ẹ lọ mọ́kọ jáde gbogbo tó wà nílẹ̀ yìí ẹrù ìyàwó ni gbogbo ẹ̀sìn ló pé pérépéré Kúránì ń bẹ níbẹ̀ ìtẹ́ ìkírun adé àlùwàlá pẹ̀lú tẹ̀sùbà èso lóríṣiríṣi lẹ́yìn ìgbéyàwó kàtún wọn báyìí kò mọ kábọ́kùnrin àdúró kábóbìnrin àbíyè ilé wa mọ̀ dàrú ẹ̀sán ní àdúrà o. Òní ni today na today ọjọ́ ìyàwó Mistura tèmi ní success àti Azani ọmọ ìdùnnú àwọn ọjọ́ ọjọ́ pé Ọlọ́run ò
wá bá kọ́ bá bò nílé sáni ọkọ ẹ. ẹlẹ́sẹ̀ òsùn ìṣúra ọmọ mi. ọmọ mi wá bá kọ́ bá bò nílé sáni ọkọ ẹ. ẹlùkù àtọ̀tì ọ̀pẹ lóye mi. alihamudulilayi ayé ẹ bá mi dúpẹ́ lórí mísìtura ọmọ mi. ilé ọkọ tí yóò ń re ìyàsán ẹ ó wà mí. ẹlẹ́sẹ̀ ìṣúra ọmọ mi. wá bá kọ́ bá bò nílé sáni ọkọ ẹ. ọmọ mi wá rọ́nà gbé gbà wàrí bá ti ṣe àmọ̀kẹ́ wá rọ́nà gbé gbà wàrí bá ti ṣe ó máa ní kẹ́lẹ́ mi nílọ́lọ́lọ́hùn ọba. ẹlẹ́sẹ̀ òsùn ìṣúra ọmọ mi. wá bá kọ́ bá bò nílé sáni ọkọ ẹ. ṣùgbọ́n àìkẹ́sẹ̀ wọnú odò ká tún máa pariwo òtútù mú mi ní sítura ọmọ mi. mo rí lọ máma mẹ́wàá ọmọ mi ṣóun gbọ́ ìwà ló important nílé ayé ìgbàgbọ́ ló dẹ̀ tún jù láàrin ọkọ pẹ̀lú aya ẹ̀ṣẹ̀ tọkọ bá ṣe ẹ̀dàkùn má ṣe bínú. ẹlẹ́dàá èmi tí mo jẹ bàbá pẹ̀lú yá rẹ̀ àti ẹlẹ́yìn dé bẹ́ẹ̀ bó wọlá oníṣẹ́ ńlá. ẹlẹ́sẹ̀ òsùn